Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó ga ojú rí tó ojú rí tó èmi àti Ọlọ́run ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé, àní bọ́ sọ́wọ́ ajínigbé, àní bọ́ sọ́wọ́ ajínipa, àní bọ́ sọ́wọ́ ajínigbowó. Tíṣà lára àwọn tíṣà tí wọ́n jí gbé ní Aworo àbí Eworo àbí Ehoro Ẹ̀sí Ẹ̀lẹ̀, ó sọ ọ̀rọ̀ ẹnu gùn tápá. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé géèmù ni wọ́n play ẹ̀ ní ẹ tó bá ti ń follow Yorùbáwùyí. Mo sọ̀rọ̀ kan gbà tí mo treat kéèsì woman tó sọ pé ta ló rí géèmù tó wà lára kinní òun smell kinní kan. Mo sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀. People are saying àwọn ọmọ yẹn wọ́n ní tì wọ́n jẹ bisikíìtì. People are not seeing the trauma. Mo ní àwọn ọmọ yẹn ìmí tí ò máa tọ́ lé, mo lápadà máa tọ́ lé nínú wọn. Mo lára àwọn ọmọ yẹn fẹ́yìn tẹ́ bá ń wò mí kí làwọn kọ̀ọ̀kan tí mo sọ tẹ́ bá ń pè lóòótọ́ Yorùbáwùyí fan ní. Many of them máa rí èèyàn tó ń bọ̀ báyìí wọ́n dẹ̀ máa sá lọ. Mo ṣe ń display àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n kó ọjà sórí àtẹ. Èmi ò rò bóyá yẹn ló kù for now. Àwọn ọmọ yẹn wọ́n ní láti kó wọn síbì kan for now. Wọ́n ní the therapist tó máa bá wọn tó máa ṣe therapy fún wọn. Bẹ́ẹ̀ tó wọ́n kàn ń display wọn káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n ń kó ọjà sórí àtẹ. To the extent pé ẹ̀yin tẹ́ ẹ ṣe show, ẹ̀yin tẹ́ lọ interview àwọn people yìí, ẹ rántí pé àwọn agbésùmọ̀mí yìí náà wọ́n wà online. Ẹ má ẹ̀ka torí owó àwọn questions kan ẹ̀ ń béèrè tó jẹ́ wípé ó lè fún àwọn agbésùmọ̀mí ní clue láti counter ìjọba Tinubu tó bá tún fẹ́ lọ rescue àwọn míì. Lóòótọ́ èmi ò gbàdúrà kí mi ìṣẹ̀lẹ̀ o, mi ìgbàdúrà kan jí àwọn èèyàn mi ìgbé o, ṣùgbọ́n nítorí viewers, nítorí traffic, nítorí owó, in the name of content, in the name of èmi náà ẹ̀ ń béèrè àwọn questions nìkan tó yẹ kẹ́ máa béèrè. Àwọn tí wọ́n dẹ̀ kó yìí wọ́n sì wà in trauma, wọ́n sì wà traumatized. Wọ́n máa sọ àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sọ. Àwọn question tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé yìí ẹ ti ń go deeper jù. Ẹ ń go deeper, ẹ ti ń tọwọ́ bọ ìfun, ẹ ń tún fún bádọ̀jì bá ń pa owó yẹn, ẹ ń go deeper jù. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe díẹ̀díẹ̀. Mo ń bọ̀. Kí ló dé? Ẹ má jẹ́ awúkọ lórí iṣẹ́ o. Ẹ má sọ pé máa ya níbù tó bá lọ ya lóòrò ńkọ́. Ẹni tí o bá wù mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ fún dédé àsìkò yìí according to the time tí show mi tó bá bá yín mọ̀ pé lẹ̀ ti ṣú. Wọ́n bẹ́yìn tẹ́ bá wọlé tẹ̀ ń kí èmi náà kí ìyá mi Stella àwọn kan tí ń lóde àká tó bẹ̀rẹ̀ show. Adéníran Ìṣeákì Owólabí gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi. Wọ́n bá wa tá bá wà lórí show yẹn ẹ ká máa kọ kọ́mẹ̀ntì. Bí mo tá bá ń kọ kọ́mẹ̀ntì yẹn bá ń pọ̀ bóyá kẹ́ máa kí mi náà ni àbí kẹ́ máa bá mi dá sí nǹkan tí mo bá ń sọ. The more tí àwọn èèyàn tó máa ráyè wọlé tó máa fáwọn èèyàn ní notification. Ẹ bá ti wọlé lórí ètò ẹ bá wa like show yìí. Mo máa sáré show àwọn fídíò oríṣiríṣi kan pápápá because ilẹ̀ ti ṣú. So àwọn tí máa show pápápá yẹn àwọn kọ̀ọ̀kan tó bá ti wọlé mo máa rò yá mi mo náírà tí mo kì í mo tún gbẹ́ tẹ̀ ń kí mi ẹ ṣeun. These people are going too far. Ẹ̀yin tẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn people yìí. Yorùbáwùyí ló kọ̀ mí. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ìjẹ́ mọ̀ wípé tíṣà kan lára àwọn tí wọ́n jí gbé yẹn. But wọ́n sọ pé wọ́n tán ní àwọn pípù yìí pé wọ́n fi play game ni. Tíṣà kan sọ̀rọ̀. Ó ní kódà handcuff tó wà lọ́wọ́ ó lóun ní last person tí wọ́n release. Màá play video ẹ̀ fún yín o.
ó lóun ni last person tí wọ́n release ó nígbà orí fẹ́ takò ó ní handcuff tó wà lọ́wọ́ òun ó ní wọ́n sọ pé òun ò lè gbé lọ wáyé tó lè fi release àwọn ni wípé tó padà detect pé àwọn ìjọba Nàìjíríà ti lọ kó àwọn family àwọn agbésùnmọ̀mí yẹn ló fi release àwọn ó láwọn ganan júwe ọ̀nà tó ní káwọn máa lọ everybody yada everybody ń sá lọ ó ní kì í ṣe pé Nàìjíríà sójà wá bá wọn níbẹ̀ wá kó àwọn ó láwọn rìn ní over 1 hour 30 minutes káwọn tó lọ pàdé àwọn Nàìjíríà soldiers ó sọ̀rọ̀ ó pọ̀ tó tú àwọn kalẹ̀ ọ̀nà ní wá bí handcuff ọwọ́ ti ẹ̀dà ó ní wọ́n bá handcuff tú ọlọ́mọ ẹ̀kọ́ orí takò wá ó ní wọ́n tú handcuff lọ́wọ́ òun ó ní wọn ò rí handcuff tú o ìyá mi ní ó níbi kan wọ́n yẹ sọ wípé kò lè gbé handcuff yìí lọ o àwọn náà mọ tó wà lára handcuff yẹn wọ́n wá ní kó lọ bẹ́ ọwọ́ òun in the name of pé wọ́n fẹ́ yọ handcuff tí wọn ó ní kó lọ bẹ́ ọwọ́ òun dànù bẹ́ẹ̀ tó pé Nigeria army wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ẹnu ẹ̀ ló ti dùn I will play it for you guys wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ó ní bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti wá sọ pé ẹ má gé lọ́wọ́ o because àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá gé lọ́wọ́ nísìn bí wọ́n máa gé ọwọ́ àwọn family tí wọ́n náà tó wà nílé àwọn kan lè ní stage ni Yorùbá Wuyì ló kọ ní July 17 2026 ọjọ́ 17 oṣù keje ọdún 2026 gbogbo ẹ̀yin tẹ́ ń kí n kí yín ẹ káàbọ̀ ẹ ṣe wẹ́ẹ̀dùn Yorùbá Wuyì yàrá yìí Yorùbá Wuyì báwo ni weekend lọ́dọ̀ tí èmi àti yóò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ní bọ́ sọ́wọ́ ajínipa ní bọ́ sọ́wọ́ ajínigbó ẹgbẹ́ tí rẹ̀ máa kàn tó máa kàn wá Ọlọ́run ní fa burú kàn wọ́n gbẹ́tà burú tó máa wá kàn tó máa kàn wá Ọlọ́run tó wá ní fa burú kàn wọ́n àwa náà Ọlọ́run ní fa burú kàn wá wọ́n nítorí wa gbégbá bára o wọ́n nítorí wa torí kò sí yẹn ṣe lè lówó tó tí àgbákò tó bá ju owó yẹn lọ tó bá ju bank account ẹ lọ àbí wàá pinnu wá ń pè account balance ẹ lọ tó bá ba èyí olówó ẹ tó ní 20 million lákàntì amagara polówó lòun tó bá jí gbé tó ní gan àbí 50 million bọ́lá ti fẹ́ 30 million tó kù tọ̀ Ọlọ́run máa ṣọ́ wa o ká máa ó ti di pé ká dúpẹ́ ní sẹ́ńtì kan bá gbogbo ipò tó takú bá wà tó bá ti ń jẹun ní yàrá ẹ̀ máa dúpẹ́ ni o mo fẹ́ sáré play ọmọ òdì tí mo kọ́kọ́ fẹ́ play fún yín ká tó wá lọ sí ọ̀dọ̀ àwọn pípò yẹn. Ọlọ́run kó bá wa ṣẹ́gun wọn o. Màmá ilé ìṣòro ẹ̀yìn kọ́ ló kàn. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo ń treat kéèsì ó mà tí mo jẹ́ pé agbára Ọlọ́run pẹ̀lẹ́. Bí wọ́n ṣe rí tá ẹ̀yọ́ ọlọ́ọ̀kan ló ti tún so náà wá. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa láti ọ̀dọ̀. Ẹ̀yin èèyàn mi ẹjọ́ mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ kínní ṣó fọ́ìsì yẹn because fọ́ìsì yẹn ò lọ sókè dáadáa nítorí ìkọlù ẹ̀ kò ìkọlù ẹ̀ dáadáa mi ò bóyá ẹ̀ ń gbọ́ fọ́ìsì ìyá yẹn ara àwọn ọmọ tí wọ́n jí gbé nì ó wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ó rí pé àwọn èèyàn ń bọ̀ lọ́ọ̀kan ẹ wo ọmọ kékeré yìí wọ́n ló gbé eré wọ́n lè mú ni wọ́n lè mú tó bá dẹ̀ ṣe báyìí lójú ayé báwo ló ṣe máa ṣe. You can come on YouTube, please. If you're on TikTok, please come on YouTube. TikTok yẹn àmọ́ tí wọ́n ṣe sí. Yorùbá Wuyì náà ni mo ń jẹ́ ó kọ́tẹ́ fi ń wò mí lórí TikTok náà ni wàá fi wò mí lórí YouTube. Tí ọmọ kékeré bá lè rí àlejò tó bá gbé eré tó bá ń sá lọ, ẹjọ́ tó bá sùn lóru, àwọn ìwà wo ló máa wù? Ẹ yẹ kí n tún bẹ̀rẹ̀ fún yín. Torí àwọn tó bá fẹ́ wá sórí YouTube ká ṣì lóde yín díẹ̀. Ẹ wo ọmọ kékeré yìí, àwọn àlejò tó wá bá wọn nílùú yẹn lórí ló bẹ̀ sí máa sá lọ. Kí tó ti pé mo play video mo ti gbàgbé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń fún àwọn tí wọ́n tíṣà Mrs. Aremu àbí Alamu lórúkọ wọn. Wọ́n ní Davido ti fún wọn nílé àwọn èèyàn ti ń fún wọn ní káà oríṣiríṣi. Mi ò wá láti wá tako Mrs. Alamu o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba Davido àti gbogbo ẹ̀ tẹ́ ń fún àwọn Mrs. Alamu ní nǹkan mo appreciate yín o mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan ni ṣùgbọ́n mo fọlọ́run ọba bẹ̀ yín
àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa. Ẹ bá wa check on àwọn ìyàwó wọn náà. Àbí Mrs. Alamu tẹ̀ ń fún nìkan. Mi fẹ́ sọ because ẹni tó bá tọwọ́ bá pò tó bá fúnyàn lówó àbó fúnyàn ní nǹkan owó nǹkan ńlá ló ṣe. Àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọkọ wọn àbí tí wọ́n pa àwọn ìyàwó wọn kọ́ àwọn ọmọ wọn kọ́. Ẹ bá wa rántí Mr. Michael Oyedokun. Ẹ bá wa rántí tíṣà tí wọ́n pa nígbà tí wọ́n wọ inú skul yẹn gbàrà. Ẹ bá wa rántí tíṣà kẹta Dikin Ọlálẹyẹ. Ẹ bá wa rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ bá wa ṣe ohun tó dáa fún ìyàwó àti àwọn ọmọ wọn. Kódà tágbára bá wà ẹ bá wa extend ẹ̀ lórí àwọn military tí wọ́n fara káṣá, lórí àwọn àmọ̀tẹ́kùn tó kú, dé orí àwọn ọlọ́pàá tó kú. Ẹ bá wa rántí ìdílé wọn. Yes, Mrs. Alamu might be lucky kó máa fún wọn ní nǹkan mi against ẹ̀, but ẹ jọ̀ọ́ torí tó lọ́wọ́n ọba kó má bàa mú ìkùnsínú dání. Ènìyàn ẹlẹ́ran ara ní gbogbo wa o. Before you know it, ẹran ara lè yá àwọn tó kù tí wọ́n pa ọkọ wọn. Ẹran ara lè yá wọn lò. Wọ́n lè gbà pọ́ Ọlọ́run ló mú wá kíníkan. Bẹ́ẹ̀ kò sí ẹni tínú ẹ̀ máa dùn. Remember, we are Nigerians. Nigerians ni wá. Tí wọ́n bá mú náà lọ ládùúgbò yín, the first thing tó máa ṣe ni pé wàá yọjú lójú window. Wọ́n yín náà ti wá náà mú lọ ni. Wọ́n ò mú náà kíníkan lọ. Ẹran ti pé a máa ń ṣe bẹ́ẹ̀ o. Tó bá yọjú lójú window tó pé wèrè làwọn pípù yìí o, gbogbo náà lọ mú lọ ṣá. Gbogbo náà tó mú lọ yẹn kì í ṣe pé inú ẹ̀ dùn o àbí inú ẹ̀ ò dùn sí o, but ó rí pé normal thing ni. Ó yẹ kí wọ́n mú gbogbo náà lọ ni. Tó bá mú náà street yín lọ tó mú náà street kejì lọ, you know how you always feel. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa rántí àwọn tó kù náà. Ìjọba àwọn ọmọ kéékèèké yìí ẹ bá wa rántí wọn. Ẹ bá wa ṣe ohun tó dáa fún wọn. Kò sí owó tẹ́lẹ̀ fún àwọn opó yẹn tó lè ká ọkọ wọn. Àdágbé, àdáfà, àdásùn, àdájẹ, àdámu ó ti bẹ̀rẹ̀ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ṣe wá rántí Mrs. Alamu, the vice proprietor àbí kí lórúkọ vice principal tẹ́ ń fún wọn ní nǹkan, wọ́n ti fún wọn ní tẹ́wàá ba ilé tí wọ́n fún wọn, wọ́n ti fún wọn nílé, wọ́n ti fún wọn ní mọ́tò. Yes, inú mi dùn sí i. Ṣùgbọ́n ẹ má fàárẹ̀ apá kan kẹ́ ẹ dápá kan sí o. Ẹ má fa orí apá kan kẹ́ ẹ dápá kan sí. Kódà káwọn èèyàn má máa rò wípé bóyá géèmù ni pẹ̀lú Mrs. Alamu àti àwọn àti bóyá àti whoever, because wọ́n padà ró débẹ̀ o. Ẹ bá wa compensate gbogbo àwọn ìyàwó olóògbé. Now back to the matter. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí tí mo sọ fún yín wípé mo tó máa ṣe wọ́n. Nàìjíríà ló yẹ ká rán àràn. Let's see this. Agbára náà pẹ̀lẹ́. Bó ṣe rí tá ẹyọ ọlọ́ọ̀kan ló ti tún so mọ́ wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa láti ó ní kó bá ti gbé ìyàpọ̀ wọ́n mọ̀ nà wọ́n ní. Wọ́n bá ti rántí wa tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílé kí wọ́n fún yín jẹ́ bíbẹ̀. Ó láwọn ọmọ mu gààrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Kí lorúkọ ẹ̀? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ aṣọ lọ́jà. Sorry. Ọ̀lẹ́ my boy. Obìnrin ni. Má ṣe bá pè lásọ ọkùnrin ní àpò fún wa rẹ̀ yẹn. Ó ti sọ̀rọ̀ sínú inú igbó. Má bẹ̀rù Òṣogbo. Kò sí wàhálà. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ o. Mo gbọ́ wípé Ilé kan sí ni torí mi ò. Pé obìnrin ni ṣùgbọ́n aṣọ ọkùnrin náà wọ̀ fún wọn. For many people saying wọ́n ti neat jù, wọ́n ti ṣe kinní kan. In fact, I don't know ìyá ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn. Mo tún fẹ́ bí ilé kan sí ni torí mi ò rí ká lórí fóònù. Ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà? Ẹ sọ fún wa alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun. Ó mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ́ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni
yóò ti débi ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ́ sọ fún un ẹ jẹ́ máa bọ́lọ̀ mi àtọ́ ọlọ́run kájọ máa jìjà ń káàdì èmi ò sì rí ogun èèyàn kan tó borí ìtọ́ ọlọ́run ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. olúwa. mo sáré play fídíò ìyá yìí gbogbo owó tó bá ní ìyá láyé mi mọ̀ kan tí fídíò yìí kọ yín bẹ̀tẹ̀ tó kọ́ èmi gbogbo owó tó bá tì ní ìyá láyé make sure pé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ ìyá a special being tí wọ́n máa go through hell tí wọ́n máa pretend bí ẹni pé everything normal when I saw this video mo tún sun ẹkún nípa ìyá mi àwọn ìyá wọ́n máa go through tí nǹkan mi bá wà lẹ́yìn hell wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n á dẹ̀ máa pretend bí ẹni pé everything normal grandma ni o bàtọ́kọ̀ ọmọ lọ sí ẹ̀sì tọ́kọ̀ ọmọ lẹ́sì ẹ̀lẹ̀ ìyá ò sọ fún ìyá àbèjì because kẹ́hìndé ti kú bí kẹ́hìndé ló kú àbí táyé ìkejì lélẹ́yìí ìyá ò lè sọ fún pé ìkọ́kúnú àwọn ọmọ wọn ti gbé kan lọ sínú igbó wọn ní ìyá ẹ̀ mọ̀ pé wọ́n já àwọn èèyàn gbé ìyá keep on pretending. May Elédùmarè bless our mothers òrìṣà bí ìyá òsì ìyá ni wúrà iyebíye tí ò ṣe fowó rà bó tó bá ní ìyá láyé tọ́jú ìyá ẹ̀ o. Now let's quickly go to bí bàbá yìí ṣe sọ ọ̀rọ̀ bó tí wọ́n fojú wọn hàn nínú igbó. In school, and as well I was the last person that was released in that bush. Okay. Because the handcuff that was on the both teachers, the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff was, there was particularly they wanted to lose the handcuff when we want to hit. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the. Mo rò bóyá ká tó continue mo bá ẹ̀yin yẹn wá ẹ̀ ń gbọ́ nígbà tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀ handcuff tó wà lọ́wọ́ bọ̀bọ́ tó wà lọ́wọ́ tíṣà yìí bàtà wọ́n fẹ́ tu wọ́n lọ́wọ́ ẹnìyẹn ń gbọ̀n because wọ́n mọ̀ pé wọ́n ti àwọn Nigeria police Nigeria military Nigeria government wọ́n ti kidnap àwọn family tiwọn náà wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣí handcuff yẹn ń gbọ̀n kí ni handcuff yẹn kí ni ẹ̀ wá kán ẹ̀ ká máa gbọ́ nìṣó. As the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff was, there was particularly they wanted to lose the handcuff when we want to hit. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the way I was carrying the handcuff. So when they released us, everybody had gone. Okay. So they now said, I cannot carry this handcuff home. That they will look for a way to lose the handcuff. So one of them said, maybe they should cut off my hand. Ogunde, ṣé ẹ gbọ́? Ọlọ́mọ ẹ̀kọ́ rí takò wá. So the other side, no, they should not cut off my hand, though. That they should not worry, that they will look for a way to handcuff me. So he now went to look for just small tiny rope. It was the tiny rope he used to lose the handcuff. Okay. So that was. Ṣé pé àwọn expert àwọn tó ṣiṣẹ́ àwọn tí wọ́n lè fi tiny rope okùn tínrín tí wọ́n lè fi ṣí handcuff àbí handcuff ni tó lè fi tiny rope uncuff him. Àwọn tó ṣiṣẹ́ yìí àwọn eléyìí kì í ṣe kékeré o but Nigerians keep on saying wọ́n pọ́n stage ẹ̀ wọ́n náà gbé rẹ̀ lẹ́ẹ̀kan fi stage. I can continue. I was also released. Okay. So my people had gone far. I don't know how the route they took. I was just hearing their sound. So I was just running towards a direction. Their commander called me again. He pointed gun at me. He said, "Come." When he pointed gun at me, he said, "Come." I was afraid that only me in this bush. Is this how I'm going to die? That's so he told me to come back. The ISWAP commander, the terrorist commander. The one inside the bush, their commander inside the bush. I can say maybe their chief commander. Let me put it that way. Their chief commander. He called me because I should come. So where am I going? I said I don't know where I thought this is the route my people passed. Now told me to come. So when I got to him,
he told me that I should take this route, that this is the route he took. So I now run to the direction he told me they took, so he followed me. So as I was running, I was looking at the back so that he won't shoot me. So we trekked from that place, like, let me say, like 40 to 1 hour to where they provided motorcycle, bike Okada that took us from that bush to near to the nearest village. Okay, so when it was for like, let me say, 1 hour 30 minutes to that village, they now stopped. They said they can't go further again. So that was where they stopped and they told us to move with our leg. So we moved for 1 hour 30 minutes with our leg, both the principal, the VP, the staff, the students, and the pupils. So we trekked for 1 hour 30 minutes before we get to where those things are going to rescue. Government sent to come and rescue us with. Ọmọ Yorùbá mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka sàn ẹ̀ka alẹ́ prayer àsìkò according to the time tí sóyè bàbá yín. Bí máa ṣe bó ṣe explain ni báwo lẹ ṣe rò pé ó ṣe ń feel nígbà tí wọ́n release gbogbo wọn tán ní kán máa lọ. Tó wá dé orí tiẹ̀ ló máa yẹ kó rí takò wá tí wọ́n fẹ́ tú handcuff ní ọwọ́ ẹ̀ tí wọ́n ní ẹni tó fẹ́ tú handcuff lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ń gbọ̀n because wọ́n mọ̀ pé àwọn soldiers yẹn ti round àwọn up. Tí n tó fẹ́ fi tú handcuff wá kán tí wọ́n wá ní handcuff yóò dẹ̀ lè gbé lọ o ẹ gé ọwọ́ ẹ̀. Àwọn ṣé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ pé ẹyẹ ò ní tọ́fẹ́ yẹ kókò ń bọ̀ nígbà tí wọ́n release wọn pé ó yá wọ́n yẹn máa lọ àwọn tó kù ti ya dànù àwọn tó kù ti sá lọ òun nìkan ló ṣẹ́kù. Kódà I have a video where he was explaining wípé àwọn tíṣà méjèèjì tí wọ́n pa yẹn pé Mr. Oyedokun Michael wọ́n ní wọ́n bá fóònù ní àpò wọn lẹ́yìn tí ọ̀gá wọn ti sọ pé ọ̀gá àwọn iswap sọ pé àwọn àṣàrù pé no phone o everybody ẹ surrender fóònù yín wọ́n ní bẹ̀t fóònù wà ní àpò Mr. Michael jẹ́ kí wọ́n mú ọlọ́pàá pé wọ́n against òfin àwọn. Wọ́n ní wọ́n bá fóònù lápò òun tó bá yẹ pé fóònù yẹn wọ́n rí opportunity tó yẹ pé ló escape wọn nísìn àmà ní tíṣà yẹn is a brave man o Mr. Michael is a brave man tó ní kó surrender gbogbo fóònù báyìí bàbá yẹn ò surrender tiwọn àbí wọn sọ míì tiẹ̀ àbí wọ́n mú kan sẹ́yìn. Ọlọ́run má jẹ́ àjẹ̀bí Ọlọ́run má sọ ọgbọ́n di àgọ̀ mọ́ wa lọ́wọ́ má yẹ ká jẹ̀bi Ọlọ́run because má yẹ ká jẹ̀bi ikú má yẹ àgbákò ni. Mr. Sakios Olatunde à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni ẹ̀dá mi sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. Gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n sọ ni pé wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni pé wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a go through níbẹ̀ yẹn ò dáadáa lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n pé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká wọ́n wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday báṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n ń wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ tó jọjọ Friday náà sì wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbi àwọn tó àbúdọ̀tì wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pa àti ń rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn ìbá ṣe dọ̀tí ni wọ́n ń rùn bọ́ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not stage it was real so please stop saying all those kind of news. God bless you sir. Àmọ́ ká tó bọ́ sójú ìkù ká tó continue tẹ́ bá rántí pé mo sọ ọ̀rọ̀ kan fún yín ẹgbẹ́ kan tí tí àyè sọ ó ní àwọn ọmọ yẹn wípé àwọn agbésùnmọ̀mí náà máa ń bá wọn fọ aṣọ wọn tó máa rí pé ó ti dọ̀tí. Yorùbá wuyẹ pàtẹ́wọ́ fún mi o mi kàn lọ sí school ni o mi kàn kàwé ni Ọlọ́run ní kí nǹkan díẹ̀díẹ̀ máa yé mi. Mo sọ fún pé àwọn ọmọdé wọn kì í ṣe normal kidnapping wọn ò rà àwọn ètò hostage ni. Mo sọ fún yín wípé àwọn tí wọ́n jí wọn gbé wọn ò ní fẹ́ kí wọ́n kú
àwọn méjì wọ́n lè pààyàn kọ́kà máa ń tiẹ̀ wọ́n lè tiẹ̀ wọ́n pẹ́ bí upstairs ní irú Amẹ́ríkà mi tó pé àwọn ọlọ́pàá sí káàkiri wọ́n lè tìyàn kan bọ́lá tòkè kọ́ máa ń kórí takò wá tí àti àwọn mọ̀ pé wọ́n bá fóònù ní àpò Mr. Michael ni wọ́n ní àwọn ni wọ́n ń bá wọn fọ aṣọ hostage ni wọ́n kódà tí kò bá ní asthma nínú wọn wọ́n máa release ẹ̀ àbí tí gìrì bá gbé kan àbí wárápá bá gbé nìkan nínú wọn wọn ò ní pa these people náà akàn béèrè fún owó nǹkan tí wọ́n ń béèrè fún ni pé ẹ fi olórí àwọn tó wà lọ́dọ̀ yìí sílẹ̀ ẹ fi olórí wọn sílẹ̀ ẹ wá fi olórí wa sílẹ̀ àwọn náà kó àwọn ọmọ yín kalẹ̀ nǹkan tí wọ́n béèrè fún nìyẹn tọ́kọ́ wọn bèèrè pé àti kó wọn o ẹ lọ bí ti ilẹ̀ haúsá ẹ lọ mú 5 million wá ẹ lọ mú 500 million wá a máa ní pé àwọn ajínigbé bẹ̀tẹ̀ àwọn eléyìí agbésùnmọ̀mí original ni wọ́n fẹ́ ṣe trade by barter ni àníjọba Nàìjíríà refuse láti negotiate pẹ̀lú wọn ẹgbẹ́ nǹkan tí tíṣà yẹn sọ pé ìgbà tó ń tú cuff ní ọwọ́ òun yẹn hand cuff ó ní ọwọ́ ẹni tó ń tu yẹn olówó ẹ̀ ń gbọ̀n because àwọn mọ̀ pé ọwọ́ pálábá ti ségi and people are saying one stage here, one stage. I don't know. Nigerians are something else. Ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ìwà láàyè mi agbára Jésù ni. Ajá mi rè lé ẹkùn ó mẹ́ràn wálé àgùntàn mi rè lé ìkòkò ẹran pẹ̀ràn jẹ bàbá ìwọ ni agbára mi mà kọ́. Orúkọ mi ni Kánsẹ́lọ̀ Ọlátúndé Fìdí Zaccheaus. Mo jẹ́ school kánsẹ́lọ̀ Jesus Christ ni o. Àwọn ISWAP kan wá tó wá kó àwọn ọmọ ní May 15, 2026. So èmi ni school kánsẹ́lọ̀ school yìí. Our community high school. Àwòrò Ẹ̀ṣẹ̀lẹ̀ ní Oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state. So mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún mi tá a fi lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè President Bola Tinubu fún ipa tí wọ́n kó. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Governor Engineer Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀. Torí tá a máa ń sọ̀rọ̀ nípa òkùnkùn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ òkùnkùn ní ìgbà táwa níbẹ̀ àgbọ̀ nǹkan kan àmọ́ nǹkan kan àmọ́ bí táwa bóyá yìí la wà ní bóyá àti kú ni àmọ́ nǹkan kan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àmọ́ nǹkan kan helicopter lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a sì wà láàyè ọpẹ́ ni fún Ọlọ́run. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí ọba Gandhi kábíyèsí àwọn bàbá mi méjì yàyà mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá rere ni wọ́n orí nǹkan tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́wọ́ rìn. Ẹ jọ máa béèrè question kan mo ti hàn ní fóònù tó wà tó bá fẹ́ pè wọlé mi rò bí gbogbo wa gbọ́ wípé máa yẹn sọ pé àwọn ò mọbi táwọn wà bóyá ayé ni bóyá ọ̀run ni bóyá Nàìjíríà ni bóyá ìlú mi ni aside fún kinní kan tó ń fò kí ni wọ́n sọ pé máa ń fò táwọn fi mọ̀ pé àwọn ṣì wà ní Nàìjíríà kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every kí ni wọ́n sọ pé máa ń kọjá ní every time ẹ jọ̀ọ́ mo fẹ́ wò bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi
kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every time níbi tí wọ́n jí wọn gbé sí. Mo fẹ́ mọ̀ bí àwọn èèyàn sì sùn, mo fẹ́ mọ̀ bí àwọn èèyàn wọ́n ń tẹ̀lé show yìí àbí mo kàn ń ṣe show àwọn èèyàn listen sí. Wọ́n ní kinní kan máa ń kọjá, à ń bọ̀ lórí ẹ̀ tó máa ń kọjá yẹn. Ẹnìkan ní drone, prince drone kọ́, ẹ máa lọ tún show yìí gbọ́ láti ilẹ̀. Ẹ tó bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section ká sáré gbọ́ fídíò yìí. Lẹ́yìn fídíò yìí káwọn ẹ̀ wá pè wọlé. Let's listen to this guy. Bello Azan. Kí lorúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí? Bello Azan. Òkè ṣó lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí ojú ẹ̀ rí nígbà tẹ́ wà nínú ogun yìí. Ìgbà tá a wà ńbẹ̀, ẹ̀rù ń bà mí pé àwọn ìyá mi wà nílé, èmi nìkan mo wà ńbẹ̀. Kò sẹ́ni tó máa gbà mí lẹ̀, ẹ̀rù ń bà mí. Ọjọ́ tán wá gbé yín gangan, níbo ni wọ́n wà nígbà yẹn? Kí ló ń ṣe lọ́wọ́ ní school nígbà tí ṣó lè ṣàlàyé fún wa bó ṣe wọlé? Mi ò mọ bó ṣe wọlé o. Àmọ́ à ń ṣe tẹ́sítì lọ ní school jọ yìí. Wọ́n fi dé. So kí ni wọ́n sọ fún yín, kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn, àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn? Ìwọ́n tán kó dání jọ yìí, táyìn yìí. So nígbà tí gbogbo Ló jẹ́ ká tẹ̀lé wọn jọ. Nígbà kan kó bọ̀ dání táláwọn ènìyàn ló jẹ́ ká tẹ̀lé wọn. Ṣé wàá ń lọ kí ló ṣẹlẹ̀ gangan níbo ṣó mọ àwọn ibi tán mú yín gbà? Rárá mi mọ̀. Bí wákàtí bíi mélòó lẹ fi rìn? Àbọ̀jọ́ mélòó? Ọjọ́ kan náà la fi rìn. Pẹ̀lú wákàtí mélòó? Nǹkan bí aago méje adébi tá à ń lọ bẹ̀rẹ̀. Láti ibi àárọ̀ tó ti gbé yín. Kò látìgbà tẹ́ ti débi tẹ́ lọ yẹn, ẹ̀ kúrò ńbẹ̀? A kúrò ńbẹ̀. A máa ń lọ káàkiri. Kínú báwo lẹ ṣe wá ń jẹun? Kí ló ń fún Báwo yín? lẹ ṣe ń jẹun? Wọ́n ń fún wa ní ráìsì. Sísí àwọn ni wọ́n máa sè é. Tóbìnrin wà láàrin wọn ni? Kò sí. Àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì. Bẹ́ẹ̀ Sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan? rárá o. Lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní pé wọ́n máa dáná fún wa. Nígbà tó sì yà díẹ̀, wọ́n gbà lọ́wọ́ wọn, wọ́n ń sè é fúnra wọn. Ṣé wọ́n fìyà jẹ anybody ní sá? Wọ́n fi jẹ wá. Lẹ́yìn àwọn tíṣà sùn wá tí wọ́n ń ná lásán. Ṣé wọ́n gbà yín láyè láti máa ṣe nǹkan tó wù yín bẹ́ẹ̀? Rárá o. Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael, ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n? Rárá o. Ojú mi ò rí o. Ibo ló gbé wọn lọ tán ti lọ pa wọ́n? Wọ́n mú wọn lọ sí kóòrà. Wọ́n mú ọkọ̀ láàrin yín. Bẹ́ẹ̀ Ìgbà tí wọ́n á dé wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael, àárí wọn. ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀? Ìgbà táwa ti agbó ariwo wọn. Ibẹ̀ la mọ̀. Ìgbà tán sì dé wọn mú wọn padà. Díkì ńkọ́? Díkì ńkọ́? Bá ṣe ṣe fún wọn náà nìyẹn. Ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n sọ? Ṣé wọ́n máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? Wọ́n máa sọ òyìnbó. Wọ́n dẹ̀ máa sọ Haúsá. Wọ́n máa sọ Fúlàní. Wọ́n sọ Fúlàní. Sójú pa yín, sórùn pa yín. Tí wọ́n nínú ilé kan tó máa ń Tódò bá ti ń lọ, wọ́n máa dùn àrábò, wọ́n máa dùn àrábò lẹ̀. Wọ́n á dọ̀rọ̀ abò yín mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀run kọ́? Tóòrùn bá ràn ìgbà tó jẹ́ pábẹ́ igi ni. Ètí bá rán sì ń wá tó jóye rẹ̀. Ibẹ̀ náà ni wọ́n pa wá. Okay, and I notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀, aṣọ tẹ́ ẹ wọ̀ kò dọ̀tí tẹ́lẹ̀. Ṣé bí uniform náà fi kó yín gbà tán kó yín? Bẹ́ẹ̀ni, yúnífọ́ọ̀mù yẹn náà làwọn pa. Mo bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ ẹ wọ̀, ta ló fún yín láṣọ tẹ́ ẹ change? Ta change. Bá nígbà ìgbà tá a dé Ìbàdàn yẹn ni. Nígbà tẹ́ ẹ tó wà l'Ógbómọ̀ṣọ́ kẹ́ tó lọ, ará àwọn. Ìbàdàn lálọ́ sí ti gbà tá wọ́n fi wálé. Òkè ìgbà iná ṣọ̀wá fún yín láṣọ mi. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́. Báwo ló ṣe rí? Kò látìgbà tó ti dé, ṣé ẹ̀rù máa bà ẹ́? Ẹ̀rù bà mí.
ọmọ líle ni ẹ o. Tó ti padà sí school. A ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà. Okay. So ìgbà wo ló fẹ́ padà sí school? Má parọ́. Ṣó wù ẹ́ kó tún padà sí school láàrin agbègbè yìí? Tọ́lọ́run bá kọ. Màá padà sí school àmọ́ tọ́lọ́run bá kọ. Màá padà lágbègbè. Ọmọ ọdún mélòó ni ẹ? 15 years. Báwo ló ṣe rí lára nígbà tó rí dáàdì àti mọ́mì padà àwọn àbúrò ẹ̀? Inú mi dùn. Ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tó bí mélòó? Mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. Yàtọ̀ sáwọn tó wá gbé yín yẹn, ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀? Àbá àwọn yẹn náà ni? Àwọn yẹn náà. Ok. O ṣe pẹ̀lẹ́ kí lórúkọ ẹlẹ́kan sí? Bílò Azam. Ọlọ́run á máa fi ṣe àṣọ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń wo show yẹn bá wa kọ sí comment section pé kí ìjọba kí wọ́n rántí ẹni sùsà kí wọ́n rántí àwọn tí wọ́n pa ọkọ wọn ẹ bá wa help wọn ẹjọ́ ẹ kálẹ́ sà. ẹ kújọ mẹ́ta ẹ kúṣẹ́ takuntakun helicopter ni o. Helicopter ok ẹ ṣeun àwọn ẹ̀jẹ̀ tí máa ń kọ́ helicopter. Helicopter ni. Ok ẹ ṣeun gan bàbá wa. Helicopter ló dàpọ̀ ẹ ti kúṣẹ́ náà. Ẹ ṣeun sà. Àwọn alálẹ̀ wọ́n á san yín lẹ́san re. Àṣẹ àṣẹ. Ó ti pẹ́ tí èmi gan ti dá sí ètò bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni wọ́n kúrò sí YouTube wọ́n ẹ̀sẹ̀ tó download omi ni tó fà nìyẹn tẹ́ tó gbèrò mi. Ok ẹ ṣe gan ni ẹ kó ètò ẹ máa fẹ́ tó lọ. À ń bá bọ̀ ẹ ṣeun sà. Bàbá ẹ má bínú pé mo sáré pọ̀ sí i. Àwọn èèyàn wa ojú àwọn èèyàn rówó orí ọmọ orí àìkú baálé ọ̀rọ̀. Ṣé rí Nigeria government wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ àbókù púpọ̀ káàtó. Àwọn ọmọ yìí to me o mi ìmọ̀ yìí tẹ̀ ń wò mí o to me lọ́wọ́ yìí àwọn ọmọ yìí ó yẹ kó sì wà ní abẹ́ ìjọba bí mo ṣe fẹ́ put ẹ̀ nìyẹn o àwọn ọmọ ó yẹ kí wọ́n sì wà ní abẹ́ ìjọba fún ìtọ́jú tó péye kí ìjọba sì máa tọ́jú àwọn ọmọ yìí ṣé rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn yìí tó ní ẹ̀rí olè bẹ mí o mo fọlọ́n bá búra ó ṣe àwàdà ni yóò tó wáyé wọn máa tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan ní èní tá a jí báyìí tó máa ní kí ló ṣe ó tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan lénìí kò tí ì rí dáadáa sísítẹ̀mù yẹn ò tí ì clear sí lójú dáadáa ẹ̀yin olórí wa how do we stop this ṣé how do we ni àbí how do àwọn olórí wa bọ́dọ̀ tí máa stop kí ni tó ń ṣẹlẹ̀ yìí because ó need láti stop o àwọn owó tí wọ́n kó ní Nàìjíríà nígbà kan màá play ẹ̀ fún yín bí Nàìjíríà ṣe yá àjọ àgbáyé lówó I will play it for you. Nàìjíríà ṣe mọ̀ wípé Nàìjíríà yá àjọ àgbá ẹlòmíì kan tó bá tiẹ̀ gbọ́gbọ́n lè sunkún but I will still play it for you. Nàìjíríà yá àjọ àgbáyé ní owó ní 70s. Àwọn owó tí Nàìjíríà yọ àjọ àgbáyé nígbà yẹn kí ni Nàìjíríà ń tà? Ṣé àwọn resources tí wọ́n rí nísìn ṣó tó yìí tí wọ́n rí nígbà tí wọ́n ń yá àrùn kí lórúkọ ẹ̀ àjọ àgbáyé lówó then kí wọ́n ló fa problem tí Nàìjíríà wá fi di onígbèsè I just want to know ẹ dákun tó rẹlẹ̀ tó wà lórí TikTok mo ń wá fídíò kan tí mo fẹ́ play ni o mo kò fẹ́ káwọn ẹ bá mi dá sí ni o ìgbà tí Nàìjíríà ń yá àjọ àgbáyé lówó kí ni wọ́n ń tà. Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho. Kwara àwọn ìró ẹkùn wọn ni wọ́n ti bọ́ta àwọn ará Kwara ń pariwo pé ẹjọ́ ẹgbà wọn pípa yìí pọ̀jù ní Kwara wọ́n wá bọ́ta wọ́n ní kó má wọn polówó Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó máa bọ̀ ní Kwara wọ́n ní gọ́vnà Kwara ní wípé kí Sunday Igboho má wá sí Kwara
ẹ jẹ́ ká play o kí n tó lọ síbi owó tí wọ́n yá. Asaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ìnáwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnì kọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ́mọ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tán ni tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá àwọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ẹ̀yin tó mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tó bá mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí opó lòun náà o ara àwọn olórí àwọn ọlọ́dẹ ní Kwara State ní ọkọ ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa ní Kwara State nínú àwọn ọdẹ 16 tí wọ́n pa obìnrin yìí ló ń sunkún nígbà tí wọ́n pa àwọn ọdẹ lókè ọdẹ tó ṣòfídìí ọkọ ẹ̀ wípé ọkọ òun ní àbúrò ọkọ òun ní wọ́n pa ọkọ ẹ̀ wọ́n pa àbúrò ọkọ ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ọkọ ẹ̀ wọ́n lẹ́bíwọ̀dì ti sá kúrò nílé ẹjọ́ kí lẹ lérò pé gómìnà tiwa gómìnà Abdulrasaki Abdulramonu kí lẹ lérò pé ó mú gómìnà Kwara State tó fi ń sọ wípé láì ìwé ẹkùn gbọ́dọ̀ wá sí Kwara State ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa dá sí i. ẹ kú dédé àsìkò yìí bàbá mi. kálẹ̀ máa yá wa yorùbá òní. ẹ ṣeun à ń gbọ́ yẹ káàbọ̀ sà. ẹ kú ètò náà. àjọ ń ṣe bọ́lá yóò máa bá yín máa. àṣẹ. agbára ọlọ́run fẹ́ bí dára yín. àṣẹ. kò ní bàjẹ́ fún yín o ẹ̀yìn sì rìn o. àṣẹ. agbára ọlọ́run àṣẹ. ẹ̀yìn pàdé tó jẹ yín. mo tí ó jẹ yín ò ní pàdé yín. agbára ọlọ́run fẹ́ bí dára yín àti ó gbà wá ìran ojúlówó ọmọ ọkọ yorùbá náà. ẹ̀rọ mọ̀. aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé kí n tún ṣàdúrà fún bàbá àti Sunday Igboho pé ààbò ọlọ́run yóò máa bá wọn gbélé ẹ̀kan sí i ẹbí tara wọn agbára ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá rìn sí ààbò ọlọ́run yóò máa bá wọn gbé yóò máa wà pẹ̀lú wọn lágbára ọlọ́run wọn ò ní pàdé oúnjẹ òjẹ wọn oúnjẹ òjẹ wọn ò ní pàdé wọn lágbára ọlọ́run. ẹ ṣé o kọ ní gift o àṣẹ. gbogbo àwọn ọ̀tá wọn á parẹ́ máyé láàánú lágbára ọlọ́run láìpẹ́ láìjìnà yìí lágbára ọlọ́run ọ̀tá lé ní ọ̀tá òde ni àwọn tí jẹ́ ń kó mọ́ra kiri ni bọ́tà bá wà láàrin wọn ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ ni yóò pa wọ́n rẹ́ pẹ̀lú ògo ọlọ́run tọmọtọmọ wọn. tó aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí màmá mi yorùbá wuyì àfi kí ọlọ́run kó ṣàánú àwa ìran yorùbá ni o nítorí wípé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ yorùbá làwọn kí wọ́n dákun gbogbo ọba gidi iná ni a fi títóbi ọlọ́run ọba iná a fi títóbi ọlọ́run ọba a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn náà látòrí àwọn ọmọ wọn a bẹ̀ àwọn ọmọ wọn náà kí wọ́n dákun a fi agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá a fi bẹ̀ wọ́n a fi ẹ̀mí wọn tí wọ́n fi ń mí a fi bẹ̀ wọ́n àwọn ìran yorùbá fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbọ́ ọ̀nà àbáyọ
ní ilẹ̀ Yorùbá ní kíákíá kí wọ́n dákun kí wọ́n jọ ní abẹ̀ wọn nítorí wípé orí ìlú tí wọ́n ń pè ní orílẹ̀-èdè tírú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bí lọ síwájú ṣe fẹ́ wà níbẹ̀ láyéláyé kò sí orílẹ̀-èdè tó yẹ kéèyàn máa gbọ́ wípé àjògì wá ṣe bí ọmọ onílé lérí àwọn tí wọ́n ní tó ṣe páwọn ni wọ́n ní ilé wọn. ọ̀nà wo láyé ti gbàgbà àwọn ará bíbà yìí ṣebí àwa náà la fi àyè yẹn lẹ̀ fún wọn tí wọ́n fi ń ṣe bí ọmọ onílé. àwọn owó sí ní àwa náà àwọn bàbá Bọ́lá Ahmed ti ń ṣàdarí lé wa lérí náà ni. àwọn bàbá wa náà ni. àwọn bàbá wa àwọn náà ni wọ́n fi àyè yẹn lẹ̀ fún wọn. nígbà tí àwọn àjògì ń pa wá tí a lè máa wòran náà a lè káwọ́ gbéra sí ká káwọ́ gbéra ká máa wò wọ́n kí wọ́n fi pa wá tó lẹ́yìn ọ̀pọ̀ kan ní. bàbá wa kí lẹ rí sí Kwara State Governor tó ní tí ò gbàrú ẹkùn láàyè ó ní kí Sunday Igboho máa wọ Kwara. Màmá mi fẹ́ bá a sọ́lá ìṣẹ́jú méjì torí ilẹ̀ tuntun fẹ́ sáré pílẹ̀ fídíò kan fáwọn èèyàn kí wọ́n rí tó ṣẹlẹ̀ ní Kwara. sẹ́ni tí mo rí sí ni wípé ṣé bí irú ẹkùn yìí ṣé bí láti òkè wa ni wọ́n ti approve ẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà tó jẹ́ pé láti òkè wa iná ni wọ́n ti approve ẹ̀. ìgbésẹ̀ tó wà fún wa tá a máa gbé ọ wà lọ́dọ̀ gbogbo àwọn bàbá wa Olúbàdàn yẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn bàbá wa Olúgbọ́n gbogbo àwọn ọba gidi tí wọ́n jójúlówó ọmọ ọkọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri kí wọ́n bá wa mọ bí wọ́n ti bá gbé ìgbésẹ̀ yẹn láàrin ara wọn nítorí wípé gbogbo pípọ̀ ní ìjàmbá tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Kwara yẹn wá ni láti ìlú Ìlọrin yẹn wá iná ni a ti ń dojúkọ gbogbo ìṣòro tá à ń dojúkọ nílẹ̀ Yorùbá láti dojúkọ ogun tí ń ṣẹlẹ̀ nílùú Kwara yẹn ká tó lè máa ṣẹ́ àwọn tó wà ní ọ̀dọ̀ wa bíbá yìí yóò máa le gan yóò le gidigidi gan àfi tá a bá tó dáwọ́ ti Kwara yẹn dúró iná ló lè mú ìrọ̀rùn dé bá àwa ilẹ̀ Yorùbá yòókù náà. ṣé ọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀sì wípé tí òjò bá ń rọ̀ káyé gbọ́ àgbàrá tinú ilé ká lọ wo bí tí òjò yẹn ń gbà wọlé ká kọ́kọ́ lọ búlọ̀kù ẹ̀ ná ọ̀rẹ́ ìsìtàbá tó pé à ń gbọ́n àgbàrá nínú yàrá jáde ìmí à máa wọ bàbá wa a fún yín 2 minutes mọ́. wọ́n tó máa wọlé bọ̀ ókè náà tá a bá ní à ń tọ̀dọ̀ títí wa àgbàrá tí ń wọlé sọ̀dọ̀ títí wa nígbà tá a bá là ń di bí ìgbà pé kọ́lọ̀ mẹ́jà ṣe wàhálà lásán. bẹ́ẹ̀ni. tó di ibẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ iná ní kókó ìṣòro gbogbo ilẹ̀ Yorùbá yòókù Kwara yẹn ni. wọ́n ti sọ Kwara di Sambisa ẹ̀ lámọ́lẹ̀. so gẹ́gẹ́ bá a ti ń gbọ́ tó dodo sì ti fi ojú hàn Fúlàní ni Abdulrahman Abdulrasaq àbíké ni wọ́n ń pè Fúlàní ni. ọ̀nà wo ni a wà gbà ní ìlú Kwara gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lórí ilẹ̀ Yorùbá pátápátá torí àwọn tí wọ́n jó lórí búkú Fúlàní àtọ̀rìn wá yìí wọ́n ń wò wá o. wọ́n ń wò wá. wíwò wọn wá. ìyẹn ò ti tọ́ kan àwa. báwo ṣe kóra wa yọ kúrò ní àárín wọn tí wọ́n fi padà síbi tí wọ́n ti wá iná lọ bá wa nítorí wípé èmi ò tí ì rí ibi tí àjòjì ó ti wá sọ wípé tọ̀ òun fẹ́ wá sí ọrọ̀ ajé o ní ọ̀dọ̀ yín o tí ó wà tó àsìkò kan tájòjì náà tí ó wà máa bá yín dun ilẹ̀ yín pẹ́ẹ́dọ́ nílẹ̀ ni èmi ò tí ì rí orílẹ̀-èdè tí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ rí láyéláyé. so kí wọ́n bá wa kàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu náà kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ lérí rẹ̀. gbogbo tí ń ṣẹlẹ̀ yìí màmá mi ẹ dákun ẹ fún mi ní
Okay, go ahead. Ṣé rí gbogbo tí lọ́rin tí ń ṣẹlẹ̀ yẹn kéèsì ń dárúkọ àwọn mufti Ìwó wọ́n wà nídìí gbogbo ẹ̀ àwọn Ràṣídì Àkànbí ẹ̀míẹ̀wò wọ́n wà nídìí gbogbo ẹ̀ o nípa ti Kwara yẹn iná ni mufti náà sì fi ń sáré pé sẹ́ òun ò fẹ́ kí àwọn elétò ààbò mi kí wọ́n wọ ìlú Ìwó yàtọ̀ fún tóun bá dá sílẹ̀ kí wọ́n lè máa fi kí wọ́n lè máa Sunday Adéyẹmọ gbowó ṣá. bẹ́ẹ̀ni àmóríà torí pé ẹ̀fẹ́ fún mi láyè dáadáa mo fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ náà. Ó yá ṣé ká ẹjọ́ ẹ̀yìn ẹ̀yọ́ ẹ̀ kí èmi kọ́ ni mò ń ṣe show ó sì lásán lè mi. Bàbá wa ṣé ká fún wọn láyè sí kí wọ́n ráyè wọ́n láwọn fẹ́ go deep wọ́n láwọn fẹ́ fà á já ṣé ká jẹ́ kó fà á já ẹni tó yẹ ká bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kárí kọ́mẹ́ǹtì wọn ṣé ká fi wọ́n lẹ̀ kán fà á já wọ́n láwọn fẹ́ fà á já ẹni tó ń bèrè nọ́mbà mi lórí TikTok nọ́mbà mi is +17182020573 WhatsApp nìkan bẹ̀tẹ̀ lè má bọ̀ lórí YouTube nọ́mbà yẹn mo display ẹ̀ ó ń bọ̀ lórí YouTube mi mọ́ ṣe lórí TikTok ni please come on TikTok YouTube Yorùbáwùyí ó kọ́tà fi ń wò mí bẹ́ẹ̀ náà lè máa rí nọ́mbà mi ó wà live bàbá wa àwọn kan ní ẹ̀fà já o wọ́n ní àfi ilẹ̀ kẹfà jẹ́ máa fà á nìṣó. tó gbogbo ọ̀nà yẹn iná ni wọ́n ń wá wọn fẹ́ kí àwọn elétò ààbò ojúlówó ọmọ ọkọ Yorùbá wọn fẹ́ àwọn mufti àti Ràṣídì Àkànbí wọ́n ń wá ọ̀nà láti dínà rẹ̀ débi wípé àfihàn táwọn bá dálẹ̀ láàrin ara wọn tí wọ́n fi máa ṣe àwa ojúlówó ọmọ ọkọ Ìwó ní jàǹbá nílùú Ìwó gẹ́gẹ́ bí àwọn tìlọrin yẹn náà ṣe ń ṣe tí ń ṣe àwọn ojúlówó ọmọ ọkọ Ìlọrin tí ń ṣe wọ́n ní jàǹbá. Ọ̀nà àwọn ìgbésẹ̀ yẹn iná ni mufti náà plan àtolúwo láàrin ara wọn. Gbogbo tí wọ́n sọ nípa ti bàbá ju Sunday Igboho yẹn tí ń tùtùkùtù lẹ́nu tí ń sọ pé àwọn elétò ààbò ìjọba àwọn ni wọ́n lè ṣe àwọn ni wọ́n láṣẹ láti ṣe gbogbo kinní yẹn ẹ dákun àwọn elétò ààbò ìjọba ṣé àwọn agbésùnmọ̀mí gan tí wọn ò máa pa sọ́jà ni tí wọn ò máa pa lórí sọ́jà tí wọn ò pa jẹ́nẹ́rà tí wọn ò máa pa ọlọ́pàá nípakúpa ó ti sọ àwọn ọ̀rọ̀ dáadáa gidi gan ó ní gbà tí wọn bá tún gbà wọn láàyè àwọn àti OPC wọn mọ dojú ìjà kọra wọn kìnnìkan àwọn OPC tó táwọn ti sẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ nìyẹn tí wọn ò bára wọn jà sọlọ́pàá sáàríbi ní ọdún tó lọ yìí sáàríbi tọ́lọ́pàá ti pa á mì sáàríbi tí sọ́jà ti pa á mì lọ́dún tó lọ yà sọ́jà ti pa ọlọ́pàá lọ́dún tó lọ yìí jẹ́ ń dojú ìjà kọra wọn tí ó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. àárí àmọye báyẹn táwọn ọlọ́pàá sọ́jà tí ó ń dojú ìjà kọra wọn. ẹ ṣe kàn bàbá wa ká tún gbé kọlẹ̀ lónìí. tó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ dákun ṣe rí ọ̀rọ̀ Ìlọrin yẹn ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá torí wọn tó látàwa. àwọn tí wọ́n sì rí tí ń kọ́ Fúlàní wọlé yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o. bẹ́ẹ̀ni. wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi àwọn Fúlàní yẹn wọ́n fi ń dìfẹ̀dì ara wọn nílùú Ìlọrin yẹn ni nítorí wípé wọ́n mọ̀ wípé minority làwọn. so gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ nìyẹn débi pé tẹ́ ẹ bá rí Fúlàní kan tó bá wọnú Ìlọrin lónìí ní ìsìn tó wá láti Sudan láti Mali tó wọlé lónìí tó bá wùwà bì kan tàbí táwọn ọlọ́pàá dá wọn dúró tí wọ́n bí léèrè pé láti bo ló ti ń bọ̀ ọmọ ìlú wo ni alọ́mọ Kwara lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọlé sínú Nàìjíríà yóò lọ́mọ Ìlọrin lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọnú Nàìjíríà lánàá olónìí o yóò lọ́mọ Ìlọrin lòun. ṣé bẹ́ẹ̀ ti rí sẹ́? iná ní ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọn tó kankan láàrin wa. Ẹ dákun ẹ jọ̀ọ́ ìgbésẹ̀ tẹ́mi fẹ́ ká gbé nìyẹn o sórí kìí sáwọn nìkan iná nìṣòro wa ṣe rí àwọn òyìnbó aláwọ̀ funfun yẹn náà wọ́n fẹ́ kí ìlú tẹ́ ń pè Nàìjíríà yẹn wọ́n fẹ́ kí sèmi ọwọ́ àbẹ́ o wọn ò sì tún fẹ́ jẹ́ ká pín. Wọ́n fẹ́ kí sèmi ọwọ́ àánú Nàìjíríà yẹn wọ́n sì tún fẹ́ jẹ́ kó pín. Okay, ẹ ra màmá mi ẹ jẹ́ kí n fi sílẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ tó lọ mà. If anybody had told us that
are going to witness what we are witnessing at the moment in Oroland. We will have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olariwaju Dada. I think the situation we have in Oroland presently, Orago district of Ifelodun local government, Kwara State, is beyond us. It's beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community. Wholly deserted now. Wholly deserted. Ẹ káàsán, ẹ jọ̀ọ́, nǹkan tí a fẹ́ sọ, ẹ kú ohùn látàárọ̀, ohùn yìí ò ní ha. Lórí ọ̀rọ̀ Kwara ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Kwara State yẹn mo káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa gómìnà, àwọn onígómìnà, àwọn bọ́ìsì gómìnà. Kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ṣé bí wọ́n ṣe ní kí olóyè má wá náà ẹ̀dẹ̀ máa dákẹ́ bẹ́ẹ̀ náà? Gbogbo ìlú àdáwòrò tán. Ẹ̀yin bàbá wa tẹ wà ní gómìnà, kí ni nǹkan tẹ fẹ́ ṣe? Tí ọ̀rọ̀ yìí ò ní di nǹkan míì, tí gbogbo wa ò ní wà lẹ́yìn odi. Ìlú lẹ ń ṣò ní gbogbo ẹ ti dáwòrò yìí. Ṣé àwọn bàbá wa yìí ẹ ní sọ̀rọ̀? Ẹ ní sọ̀rọ̀ pé olóyè bólóyè sọ̀rọ̀ pé olóyè tó ẹni tó lè gbà wá lélẹ̀ mo fi sọ́ngbà kan. Ẹ bá rántí mo ní ibi tí ogun ti ń jà wá nílẹ̀. Ẹ bá wa láìpẹ́ ètò yẹ ẹjọ́ agbọ́yìntà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà ẹ lọ ẹ ti kó ẹ bo kó fà ẹ bo ṣíáṣíá dẹ̀ náà máa sọ. Ibi tí ọ̀rọ̀ àwọn mo sọ́ngbà yẹn mo ní ibi tí ogun ti ń jà wá ní ìgbómìnà mo ní Ìlọrin ni mo ní olú nǹkan tí ó dẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa nílọrin ní tó bí wàhálà táwọn Fúlàní fi di ọba nílọrin ó ní Rashidi Ìwó náà tó ń bíìdì yìí mo sọ́ngbà ṣe ẹ rántí mo ní instead of tí àwọn bàbá wa kan dẹ̀ sọ̀rọ̀ yìí pé n tí Olúwo ń ṣe n tí ó kó bá wa nílẹ̀ Kwara tí a ṣe ń ràn di èní yìí tí a ti rí wọn ń gbé kalẹ̀ lọ́sùn yìí tí wọn ọ̀dẹ̀ gbogbo àwọn ọba yìí náà dákẹ́ wọ́n filẹ̀ sáàyè ara ẹ̀ lọ́wọ́ mọ̀ tó báwọn ṣe filẹ̀ yẹn bẹ́ẹ̀ náà fún ní power sí because wọ́n ní tí ojú bá kàn fi hàn ojú ni ẹ̀yin òbí. ẹni ká pé ẹni tí wàá máa pè ní padà yẹ kéèyàn kan délé. Tó bá wá dá wàhálà alẹ́ tó ń sìn agbára gbogbo wa ò ní ka mọ́ ẹ̀yin bàbá ìdẹ̀lẹ̀ ń pa gbogbo wa Ìgbò ẹ bá wo ìtàn àwọn ọba yìí náà àwọn náà ta àwọn bàbá wa fẹ́ rú gbà yẹn. So tí bá ṣe tún máa wá kọ̀ntínù tó máa tún ta àwa ta ṣẹ́kù náà ni ọ̀hún tẹ̀ tún pa ọ̀hún tà wá mọ́ ń sìn wọ́n pa wá ni ẹ̀dẹ̀ tún dákẹ́ náà. So wo ni àwọn pọ́ìsì ikọ̀ àwọn ìgbómìnà gbogbo àwọn mò ń ṣe mítí pẹ̀lú àwọn ọba tìlú wa ò èmi ṣe o nǹkan yìí ẹ̀sítọ́ gbogbo wọn ń sọ ni wípé àwọn ò lè dá ṣe táwa láńpẹ́ diaspora ní ká máa sọ̀pọ́ọ̀tì àwọn ṣé èèyàn mélòó lèèyàn lè sọ̀pọ́ọ̀tì kí ni àwa lè dá ṣe nílùú wa ń sìn yìí àwa táwa ní outside la fa iná sí gbogbo ẹ̀ but ṣé táwa bá ṣe tọ̀dọ̀ wa àwọn ibi tá a máa kàn ká tó kan ìlú wa ń kọ́ àwọn bàbá yóò dẹ̀ dìde ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ọmọ wa ló wà ń bẹ́ẹ̀ ń sìn yìí kúrú náà ti jẹ́ wá dì í. kódà làpálàpá tó mú wa nídìí kò ní solution. mo ní àsìkò yóò ṣègbà tó yẹ ká dákẹ́ kí gbogbo wa máa respect àwọn ọba yìí èyí tó bá yẹ kẹ́ tutọ́ sí lójú ẹ tutọ́ sí èyí tó bá yẹ kẹ́ bájà ẹ bájà because àwọn kan lè dákẹ́ ẹ wo ilé ló ṣe rin gidi tí gbogbo wọn tó ṣe dáadáa yìí. bí lè ṣe fine ẹ gbọ́dọ̀ ti sá lọ. kò séyàn lù mọ́ so ìgbà wo ṣe gbogbo wa ti sá kúrò lẹ́sìn yìí ta ló máa tẹ́kọ̀ọ́ bá dé. Fúlàní àwa ń sá lọ sí ìlú òyìnbó Fúlàní sá wá sórí ilẹ̀ wa Yorùbá ń sá kúrò nílé sá lọ sí ìlú òyìnbó Fúlàní sá kúrò nígbó wá sórí ilẹ̀ wa. ṣe bẹ́ẹ̀ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó Ọ̀yọ́
ẹ wo tó ń kó jáde ń bẹ̀ gbogbo ohun tó yẹ kó wúlò fún aráàlú àwọn ń kó lọ ní sàrà tí wọn ò dẹ̀ rí pé wọ́n ń pa àwọn èèyàn wọn ò rí níjọ́ tó máa pa ọmọ mẹ̀kúnnù ọmọ olówó ń sìn yìí wọ́n wá ní wọn ká yín sókè ẹ wá dúró tó gbà lọ́wọ́ Màlàmí ẹ wá dúró tó gbà lọ́wọ́ Emefiele kò ṣe máa sọ ẹ wá dúró owó tó gbà tí wọ́n kó tábàṣà tó ń dá padà fábàṣà ní every year kò tí ì sí president tí ò gba owó Àbáṣà kí ni wọ́n ń fi àbátà loot kí ni wọ́n ń fi àwọn owó yìí ṣe. ìkà ni wọ́n ní wọ́n fẹ́ lọ́kàn tó ṣàfẹ́ keep around useless wọ́n fẹ́ render everybody useless pé owó yẹn sì kí náà fi ṣe bí tọ́kọ sí. ẹ jẹ́ ká tún rán light àwọn bàbá wa yìí kán lè mọ̀ wípé àwa ọmọ Yorùbá kò yẹ ká kúrò nílùú rárá. South Africa nílẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ṣe go back to your country go back to your country ẹ wo bá a ṣe ń fa iṣẹ́ ní outside the country ẹ wo kò síbi tí ọmọ Yorùbá tí ẹ̀ ti ní gbóhùn wa ní Newark ń bí báyìí ẹ mọ Newark lẹ́gbẹ̀ẹ́ New York so mo lọ sí graduation ọmọ bọ̀dá mi kan níbẹ̀ so nínú àwọn tó ṣe graduation nínú 100 Yorùbá nìkan kó 65. Ṣé ẹgbọ́n nǹkan tí mo sọ yìí Yorùbá nìkan nínú 100 Yorùbá nìkan kó 65%. Ti lè wà kó lé àwọn olórí. Kẹwàá wo scholarship ní orí ọmọ Yorùbá mo sọ gbogbo Nàìjíríà mo sọ Yorùbá nìkan kó 65%. Wọ́n wá dá àwọn scholarship àwọn Mexican àwọn kó 25 India àwọn yẹn kó 10 so ìgbókù làwọn mo wá wò báyìí mo wá dákẹ́ wọn tún rí orúkọ wa pronounce ògùn sí wọn ò báyìí Ọlọ́run àwọn bàbá wa ẹ má fìyà jẹ wá o ìyà gidi àwọn tó yẹ kán wúlò fún lù. wọ́n má fìyà jẹ wá o ewu báwọn ọmọ wa ṣe ṣoríire káàkiri nígbè yẹn náà wá wúlò. Guess what? pé àwọn ọmọ ní talent fún wọn ní chance láti showcase the talent wọn. Tẹ́ bá rọ ọmọ tó fẹ́ gbé nísìnyí ẹ kọ́kọ́ máa wò ó pé ẹ lọ lè pa. Ẹ wo báwọn bàbá àwọn tó jàjà fúnlẹ̀ Yorùbá ẹ wo bọ́n ṣe pa wọ́n. So ṣé báyìí náà láwọn tó wá continue àwa dẹ̀ là ń fún àwọn bàbá yìí ní respect orí burúkú tá à ń fún wọn yìí olóńpa wà náà oúnjẹ ni wọn àwọn gan òfin mọ yìí because tábàrà náà bá ti tutọ́ sí wọn lójú báwọn yìí bó ṣe tẹ́ máa tutọ́ sẹ́ni pọ̀jù lójú àwa wà ń bíbá yìí o a máa gbé yín níjọ́ tó bá kàn yín máa gbé yín all clear ẹ̀yin náà máa ṣe all clear ń bíbá yìí. ẹ bá ti wọlé wá sí Amẹ́ríkà London àwọn kan máa ṣe all clear fún yín ẹ̀yin àgbàyà burúkú yìí. a kò ní sí àyè respect Mr. Akínníkan lọ gbé kí wá gba ṣíìpù kó lè tètè lọ́wọ́ kó lè tètè kó ẹnì kan kọ comment section ó ní kó má da Kwara mọ́ South West ó ní because kó má da Kwara mọ́ South West ó ní ó máa fún àwọn Fúlàní ní opportunity láti attack gbogbo South West èèyàn bá wa dá sí ṣé lóòótọ́. àwa ṣe rí nǹkan kan ní pé àwa Yorùbá á dára wa mọ̀ ó kàn jẹ́ pé ewé ti pẹ́ lára ọṣẹ kò sí mọ̀lẹ́bí tẹ máa rí sìn tẹ̀ nírí Haúsá Fúlàní nínú mọ̀lẹ́bí yẹn. àwọn òní ní òkè ọdẹ o ní nílé bàbá mi kò sí Haúsá Fúlàní nílé bàbá mi àwọn ìfẹ́ wọn. àwọn náà tiẹ̀ ní fẹ́ mọ́ lé tiwa wọn ò ní fẹ́ mọ́ lé wa. Olúwo ò fẹ́ wọn. Olúwo nìyẹn àwọn ọmọ Òwò nìyẹn. wọ́n ṣe fún gbogbo àwọn bàbá wa nìyẹn amọ́ríà ẹ̀ṣẹ̀ ìfẹ́ gbé fídíò kan tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ tó fi ẹran lọ jẹ oko bàbá tó láwọn máa fún lámọ́ríà. a máa fún lámọ́ríà mo ṣó fídíò náà máa fún níyàwó. ẹ wo bọ́n ṣe fi búrẹ́dì tó fi ń gba góòdì lọ́wọ́ wa. àwọn ní plan. nǹkan tó yé mi nìyẹn pé báwo ni àjòjì ṣe máa wá sórí ìlú. tí ó dẹ̀ máa pàṣẹ á dẹ̀ máa pààyàn. èyí tẹ́ wá jẹ́ bàbá nílùú ẹ̀ nílé sọ wípé bàbá rándọ̀ pé ó pọ̀ lórí fóònù. ẹ wá dá fún yín dájọ́ fún ìyá mi ìyá bọ́lọ́tìnì ẹ tẹ̀síwájú. ẹ ṣe gan-an
ìyá borokilini bàbá yìí wàhálà yìí ni àtijọ́ máa mú nǹkan lẹ̀ jọ́tẹ̀ bá wá sí borokilini pàfọlọ́pàá mú yín sáá ní ẹ máa gbọ́ sókè. Hello, àgbọ̀ yìí òun fẹ́ play fídíò kan tó fọ́ọ̀nì ni kò fọ́ọ̀nì náà bẹ̀ àdónù bí ó fọ́ọ̀nì yá kò fọ́ọ̀nì ẹ kálẹ̀ o ẹ ṣeun. ẹ̀yin ẹ kú òun látàárọ̀ ara tá à ń sọ náà nígbà tí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa láàfin nípa ìgbésẹ̀ tí wọ́n ra gbé wẹ́rẹ́ torí kò ní wẹ́rẹ́ nípa ti Jẹ́bà àti Sàó. Ẹni tó bá nílò àti tó bá fojú inú wò ó mọ̀ pé ìgbésẹ̀ ńláńlá ni bàbá yẹn gbé torí bẹ́ẹ̀ ń gan ló súnmọ́ nọ́ọ̀tì. Ẹ bá ti wọ TikTok ẹ bá wa mute o ẹ jọ̀ọ́ má bínú. Nílò wa láti nọ́ọ̀tì ibi tẹ́ gbà wọlé nù. So àmọ́ àwọn adúgbò tó di ẹni ìgbà náà ò tí ì rí bẹ́ẹ̀ ń gbà táyà ti rí bẹ́ẹ̀ ń gbà ní làbá ni wọ́n ti gbalẹ̀ lọ́wọ́ wa tán àmọ́ adúpẹ́ lọ́wọ́ tó wọ́n ò tí ì rí bẹ́ẹ̀ ń gbà. Ara àwọn bẹ̀rùn tí wọ́n sì sọ pé sámsám kò sáyè ló ká wọn lọ́wọ́ kó. Ọjọ́ kẹ́nu àná wọ́n sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá díẹ̀díẹ̀ ní Kwara. Tí àwọn kan sọ pé ẹ mọ̀ dá sí wọn wọ́n ní Fúlàní ni wọ́n mú àwọn tí wọ́n bá ṣebi tẹ́lẹ̀ Yorùbá tí wọ́n bá wá tí wọ́n bá jókòó síbi tẹ́ bá fún wọn láyè tí wọ́n sọ pé ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ àwọn bí iye sára wa tí wọ́n bá wọlé síbẹ̀ yẹn tán àti ibẹ̀ ni ó ti mọ́ wọn wá ó mọ̀ sọ̀sẹ̀ wọ́n dẹ̀ máa padà síbẹ̀ wọ́n mọ̀ sá lọ padà sínú ìjọ. Tẹ́ ẹ bá wá tẹ́ ẹ ọmọ kan wọ́n nì. Fún àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ ṣoníṣe ló ti sọ láti gbà wọn orí fóònù náà mo ti sọ. Orí ṣóyìn náà mo ti sọ. Orí ṣóyìn Yorùbá wí náà mo ti sọ nígbà yẹn. Tó torí pé kí ni àwọn ọmọdé ṣẹlẹ̀ kò sí kí n má pààyàn mi nílé bò ní ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ fẹ́ mọ orúgbó bọ̀ kan kó tó kó délẹ̀ ìwá èmi mọ́ pààyàn mi nílé pé ayé bá a mọ̀ àwa mọ̀ àwọn èyí a mọ̀ wọ́n a mọ̀ bí wọ́n ṣe mọ operate ẹ̀dọ́ déédéé tí wọ́n bá ń dé kí wọ́n bá ń lakọ wọ́n mọ̀ sá padà kó tó di pé ìlú mi wá ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná. Tó àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ní púpọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Àwọn àlejò wọ̀ ní baálẹ̀ gan pè mí pé ìwọ ọmọ yìí wọ́n wọ ló lè rò tó báyìí bó ló ṣe. Bàbá wa ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ má bẹ̀. People don't even know what Yoruba is going through behind the camera. I mean behind the scene. Bàbá wa ẹ má bẹ̀ ẹ wálé. Ẹ̀yà onílù mi ó yá wálé ni òun ṣe máa kọrin yẹn. Ó yá onílù mi wálé náà o. So ara tí bàbá tún á mẹ́sọ̀ lẹ́ẹ̀kan bàbá wa tí wọ́n wá láti wò. Ìní pé ní lóòótọ́ àwọn òyìnbó náà ń bẹnu tí ìṣòro tí ń bẹ ń bẹ ìṣòro tó tẹ̀ pọ̀ àwọn náà ni. Torí pé kí ni àwọn náà làálàá gbé kọ́ńtíráàtì fún. Ibi tí wọ́n bá ti lọ kó yẹ̀pẹ̀ pupa nù igbó àwọn náà ni wọ́n sọ pé wọ́n bá ti fi kíní wọn kalẹ̀ wọ́n bá ti ní wọ́n ti rò pé tọ̀ nǹkan mẹ́ ń bí. Tálùmọ́lé bàdẹ́ àlùmọ́lé yín bá ń bẹ ń bẹ pẹ̀lú kíní tí iléeṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ wọ́n pé nǹkan kan bẹ ń bẹ. Àwọn náà wọ́n bá parí kọ́ńtíráàtì kí kan tí wọ́n bá kíní ẹrù tí wọ́n bá rí wà wọ́n àmọ́ tó àṣírí fáwọn yòókù wọn pé báyìí bàbá táwọn kí nǹkan báyìí bàbá táwọn kan bẹ̀ lélẹ̀. Ọ̀dà ẹ ká ṣe ní ìṣẹ́jú mẹ́rin yẹn náà ẹ ṣe ń gbọ́sà. Àwọn tó ń bẹ̀ pé kí ló wà ní Kwara màá kọ́kọ́ play fídíò yìí fún yín lẹ́yìn ìyẹn màá tún gbéyàn kan màá gbéyàn bí méjì èèyàn kan bíyàn méjì lórí call then màá wá play fídíò kan fún yín ṣàṣàlẹ̀ tó máa wo fídíò yẹn tí ò ní ṣe pé ṣàṣà lẹ́ni tó máa wo fídíò yẹn tí ò ní tó bá jẹ́ ọmọ Yorùbá gangan o tí ẹ̀jẹ̀ Yorùbá wà lára ẹ o tó bá wo fídíò yẹn màá play fún yín ẹ̀ ń tẹ́bi pé kí ló wà ní Kwara tó wà ní Kwara tí wọ́n fi ń àtàkì Kwara tí wọn ò ṣe gbà kíro ẹkùn wá ṣiṣẹ́ ní Kwara ẹ gbọ́. Now I'm miserable. Guess what? Ẹ wo nǹkan tán ní bẹ̀ tán ní òkúlókè yẹn ẹ ní now I'm miserable. Guess what? Ẹ wo nǹkan tán ní bẹ̀ tán ní òkúlókè yẹn ẹ ní òkè ọdẹ yẹn o. Kwara State. See what they have there. They have tourmaline. And they have lithium. Ẹ wo tourmaline yẹn. Ẹ wo tourmaline yìí.
ara àwọn most expensive and scared òkúta in the whole world ni. So ṣe pé kò yẹ kí ọmọ Yorùbá kankan máa sá lọ sílùú òyìnbó. Sọ̀rọ̀ sókè brother wa. tán ní òkúlókè yẹn ní òkè ọdẹ yẹn o in Kwara State, see what they have there. They have tourmaline and they have lithium. These are the major ones. They also have gold. They also have all others. But tourmaline and lithium are the most important ones, according to my findings. Guess what tourmaline is used for? Gemstone and jewelry, right? Because it has different varieties. I mean, two major varieties, black and green. But it's used for other things. Ẹ jẹ́ kí n gbé fídíò, ẹ jẹ́ kí n gbé calls náà kí wọ́n á play fídíò kan fún yín. Yorùbá ẹ wá gbọ́ ẹ dúró déédéé o, ẹ stand well fídíò tí mo fẹ́ play fún yín. People are saying Kwara àwọn Kwara àwọn ọmọ Fúlàní wà láàrin wọn. Màá wá sọ eléyìí fún yín kẹwàá òbí ọmọ Kwara ní bá wa gbóòsókè ẹ bá wa gbóòsókè àwà pẹ̀lú yín o. Ẹ fún ètò mà. Yes ma'am. Ẹ jẹ́ talk to you. Okay. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ Kwara yẹn. Ẹ bá wa dá sí màmí. Ẹ rí ọ̀rọ̀ Kwara yẹn. Ó dùn mí, ó máa ń dùn mí gan anytime tí bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Láti Ìlọrin tí wọ́n àti bẹ̀ àwọn wò pé ṣèbí state capital ni, so pé kọ́ọ̀n kúkú gba gbogbo state yẹn. Torí ẹ̀ náà ṣe lè máa sọ fún ọ̀wọ́n bàbá àkọ́bá yìí tí ó jẹ́ àgbàlagbà tó jọba ní Jẹ́bà pé wọn ò gbọdọ̀ Aláàfin ò lẹ́tọ̀ọ́ láti lọ síbẹ̀. So wọ́n sọ fún wa pé àwọn ti gba state yẹn náà sọ yẹn tọ́ dẹ̀ lọ lé àwọn èèyàn kúrò níbẹ̀ yẹn kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. So gbogbo nígbà mi máa ń wish kó jẹ́ pé gbogbo kíní ilẹ̀ Yorùbá yẹn kó bẹ̀rẹ̀ láti bí river Niger yẹn sọ̀hún ó jẹ́ ti tọ̀wọ̀n Haúsá lọ́hùn àwọn north kí adẹ̀rí Kwara wa gbà padà. Lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn wọ́n yẹn ń jubilate pé wọ́n bóyá mo mọ̀ pé speculation ni o. I believe so. Odò Ọya. Nǹkan tí mo tún máa ń rò ní pé bí ó possible pé kó tún ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn north central ti sọ pé àwọn Òṣàrà north Kogi Benue Kwara tó mélòó ni Fúlàní láàrin ibẹ̀ tó máa change orúkọ ẹ̀ sì táwọn yẹn dẹ̀ sọ pé àwọn Òṣàrà north kí ni Fúlàní ṣe láàrin ibẹ̀ náà. So àwọn díẹ̀ tó wà nílọrin so kẹrí bọ́n ṣe àwọn tí wọ́n lé tí wọ́n kọ̀ dákẹ́ nǹkan tí àwọn ọ̀nkú kan sọ nísìnyí tí ó dẹ̀ pé ọmọ Kwara ni wọ́n tó ní àwọn ọba nǹkan kan ọba yẹn náà wọ́n ṣe é rọ́ sẹ́gbẹ̀ẹ́ náà bẹ́ẹ̀ yẹn o. Ẹ mọ̀ gbà sí ti ẹ bá wa lo 1 minute sí ma 3 minutes alẹ́ máa ṣe é sìn. So ìgbà tí Chief Sunday Igboho kọ́ jáde nígbà yẹn tó máa ń rò pé àwọn ọba ìkíní kọ̀ọ̀kan ṣe tó bá sì wọ́n lẹ́yìn náà kò lè easy. Àwọn ọ̀dọ́ ló yẹ kó jáde kó máa protest níbi tó bá wà. Ṣèbéèyàn kan ni lady kan tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó nìkan ń sọ̀rọ̀ tó ń pariwo fún gómìnà. Kí ló dé táwọn ọ̀dọ́ dákẹ́? Wọ́n lé wọn jáde àtàgbàlagbà ọ̀tọ̀mọdé gbọ́ náà dé dákẹ́ síbi tó wà. Àtọmọdé táwọn ọba ò bá sọ̀rọ̀ táwọn àgbàlagbà ò bá sọ̀rọ̀ ọwọ́ ọ̀dọ́ ò sí bẹ́ẹ̀ ni kọ́mẹ̀tì ní protest wípé kí Ìgbòho wá gbà wọn àwọn fẹ́ padà sílùú ọ̀wọ́n wọ́n ti sílẹ̀ wọ́n ti sípò wọn ti gbà nìyẹn náà wọ́n á máa sọ́pọ̀ ọba gbogbo nǹkan náà wọ́n sílẹ̀ pọ̀ wọn ọba ni mélòó lọ́ba fẹ́ ṣe ọba gan wọ́n pa ọba ọmọ ọ̀dọ́ ló ní ọba gan ti yá dànù ọba pàtì ọba ló ti sápò ní Kwara ọba gan ti mẹ́ẹ̀ so ọmọ ọ̀dọ́ ló ní ìjọ wájú ọba sọ̀rọ̀ ọmọ ògbádé wọ́n ti kẹtàn sáré. ọba tí ò kẹrùn sọ̀rọ̀ padà kẹtàn sáré ẹ ṣeun gan màmí ẹ ṣeun. àwọn ọ̀dọ́ ní kọ́kọ́ síta kọ́kọ́ protest kọ́kọ́ attention presidency tó bá ọ̀dà sí àwọn lónìí nǹkan wọn. ẹ̀yin èèyàn wa Kwara ní Yorùbáwùyí náà ti wá o ẹ̀yin náà bá mi protest lórí comment section ẹ bá mi share video ẹ bá mi gé ẹ bá mi fi protest Tinubu ṣàánú fún wa ní Kwara State
a kì í ṣe Fúlàní Yorùbá lèmi Tinubu Àkànbí ọmọlọ́dọ̀ sílẹ̀ ìjàmọ̀ ó ṣàpẹ́ mo kọlà ó ṣàrí là lójú mi Fúlàní ò kí n kan tó wà lójú mi yìí o Tinubu èmi ò kí ń ṣe Fúlàní Yorùbá wuyì lórúkọ mi o bá lọrin ṣe mọ́ o ẹ bá gbóhùn sókè. Hello ìyá mi. Àwọn ọmọ àlè ti fẹ́ kí wọ́n máa rò pọ́ ọmọ ọkọ náà ti lọ máa lé. Bẹ́ẹ̀ni. Pé ìgbà tí ayá ìgbà wáṣẹ̀ àwọn bàbá ńlá wa wọ́n ti gbà wọ́n mọ́ra nílùú Kwara. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wá jọba níbẹ̀ débi pé wọ́n ti wá da irú pọ̀ mọ́ ọmọ ọkọ. Wá jẹ́ pẹ́jọ́ ọmọ ọkọ mọ̀mọ́. Nǹkan tí mi kàn ṣáà fẹ́ sọ fún ìlú yẹn ni pé ẹni tó bá máa gba àwọn Kwara lẹ̀ wọ́n tún láyè kọjá kó wá ṣe tọwọ́ ẹ̀. Gómìnà àwọn gómìnà láwọn ò fẹ́ àwọn gómìnà. Àwọn gómìnà náà ni àwọn àṣekúpani àwọn lè yan bí wọ́n ń pa àwọn èèyàn díẹ̀ tí ń pọ̀ tẹ́sí fi Fúlàní jẹ gọ́fúnà ní Kwara. Tó máa fẹ́ pa gbogbo àwọn Yorùbá tó wà ń bẹ̀rù kó dìjẹ́ pé àwọn ọmọ ìyá àwọn máa wá síbẹ̀ wá jọba ń bẹ̀ wá jẹ ogún ilẹ̀ yẹn ni. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan tèmi kàn ṣáà fẹ́ sọ ni pé àwọn tọ́lá wọn jó OPC gan kó tó di pé Sunday dé gan kí ló rí gbé ṣe torí mò ń fẹ́ kọ́sọ́ fọ́ọ̀mù ẹnìkan àwọn ní Kwara ó wà níbẹ̀ báyìí ní ìsinsìn àwọn ọkọ fáwọn láyè káwọn lọ táwọn bá lọ láì ṣe pé àwọn bàṣẹ ọmọ náà kó gbòdé ọmọ náà kó kiri kan ọ̀lẹ aláìní kan ṣe. ẹ̀jẹ̀bà àwọn OPC ilẹ̀ o. ọ̀lẹ aláìní kan ṣe ló ń ṣe wọ́n. Sunday Igboho kò ń ṣe OPC ó lè jáde ó lè fọ ọ̀tá máa ń wo Sunday Igboho yẹn rí pé àwọn bàbá ńlá wa tó ti jagun nígbà kan àwọn ló padà wá o àwọn ọmọ Sunday ló pọ̀ gbára èèyàn jáde ni o àwọn bàbá ńlá wa jọ òun tó ti jagun tó ti gbá gbogbo àwọn èèyàn lẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè òun ni Sunday tó padà wá yìí o ó pọ̀ gbára màmá ẹ̀ jáde ó gbára èèyàn jáde ni o gbogbo ẹ̀mí gbogbo agbára irúmọlẹ̀ ló wà ní ara ẹ̀ tó ṣe wà yẹn. Mo jẹ́ fi òwúrọ̀ mo fi gbàdúrà fún Ọlọ́run jẹ́ kó rí mú. Mo tún fi ọ̀sán fi àṣẹ sí Ọlọ́run jẹ́ kó rí mú. Ọlọ́run rọ̀ lọ́jọ́ tó tún dá padà wá sórílẹ̀-èdè wa tó tún wá gbà wá gẹ́gẹ́ bí àwọn bàbá John tó ti lọ tó tún padà. Ọlọ́run ní jẹ́ kó rí mú. Alálò ní jẹ́ kó rí mú. Ẹni tó ní ọ̀gọ́jọ́ òrò ní jẹ́ kó rí mú. Gbogbo ẹni tó bá ń pinnu lórí ayé Sunday Igboho nípò ń fẹ́ ṣe ṣége fún ṣége yẹn ẹlẹ́dàá àwọn bàbá àgbà nìkan jagun tó ṣẹ́gun gbà nìkan tó wá kó tara Sunday Igboho tó fi rọwá yìí ó máa dá iṣẹ́ èdè yẹn padà sáfà yẹn nítorí yẹn. onítọ̀ wọn á padà rí ṣẹ́gẹ́ promax àṣẹ mo lórítọ̀ máa rí ṣẹ́gẹ́ promax. bẹ́ẹ̀ ni bó ṣe máa rí sí tẹ́bá àwọn bàbá lídà ọ̀lẹ́ wọn yìí tọwọ́ ká bá fún ní ẹpílọ́sì ìpè wá sí èkó nígbà tó tó dé. ọdún mẹ́fà ṣó ìjà. níbi ọdún mẹ́rin sígbà tá a wà yìí ló ń fọ́ lẹ́nu pẹ́pẹ́pẹ́ létí wọn pọ̀mọ́ bí Yorùbá Wuyi fans. ló ń dẹnu wípé àwọn ní aṣọ kan táwọn lè wọ̀ táwọn bá wọ aṣọ yẹn ó kò jẹ́ pé táwọn bá ti bá aṣọ yẹn làwọn máa kú ni. kí ló jà ààrẹ fún ààrẹ ológun tó máa ń ṣẹ́gun orílẹ̀-èdè ni àbúrò pé bóyá owó ló bá dé bẹ́ẹ̀ ó rò pé bóyá tó bá ti ààrẹ yẹn owó náà máa gbé sóhun. bóyá tẹ́lẹ̀ ò tí ì ran aṣọ yẹn tán. ó ti ran tán tó ló sọ́jọ́ yẹn tó wà lé lọ́wọ́ òun bó ṣe wà yìí. tó bá ti wá wọṣọ yẹn kí ló máa ṣẹlẹ̀ ó máa dé. òun lè pa gbogbo mílíọ̀nù lè pa gbogbo òlúrun bẹ́ẹ̀ tó bá ti pa gbogbo wọn lúkọ́ tóun bá ti bọ́ṣọ yẹn lòun máa kú ni bóyá ẹrù kú ló ń bà àwọn ààrẹ ẹjọ́ òun ọ̀bẹ̀rù kú inú gbọ́dẹ̀ náà ń jọ wájọ wáìtì wọ́n máa ń wọ aṣọ ogun ni àwọn máa ń gbé inú tó bá jẹ́ kó ń lọ inú igbó ń gbé inú igbó ni gbogbo àwọn Fúlàní yìí hàn ní ráyè inú igbó wa bẹ̀tà ààrẹ aláṣọ wáìtì ààrẹ kó máa lọ ṣọ́ọ̀ṣì kó máa lọ mọ́ṣáláṣí kó dẹ̀ máa pè sí paatí àwọn ọmọ làárẹ̀ ṣe wọn ìtọ́lẹ̀ ń bóra. Alábíbo bá wò. ọ̀lẹ ààrẹ ọ̀lẹ ni wọ́n. Off your mic fún máa yìí. Ààrẹ ọ̀lẹ ni Gani onífùfú. Ààrẹ ọ̀lẹ ni Gani onífùfú. Ààrẹ ọ̀lẹ ni àtàwọn tó kó sí ọ̀lẹ ní gbogbo wọn ọ̀lẹ burúkú ayé ni wọ́n. Àtìgbà tí Sunday ti ń kó àwọn èrò ẹ̀kọ́ tó fi ká àwọn ọmọ lọ tó ń la gbogbo àwọn Fúlàní. Àti ìrè ìtọ́sọ yìí pé wọ́n wọ aṣọ kaba wọ́n wọ skirt and blouse ní Sunday wọ́n fi escape níbi tó lọ. Àfàwọn èyí náà lárí fún máa sọ pé escape wọn wọ́n wọ kaba wọ́n káṣọ lórí wáyà wọ́n ká. Báwo ló ṣe ń wájọ fún ààrẹ? Báwo ló ṣe ń wọ kaba? Àgbọ̀ nǹkan tẹ̀sán nẹ́tíwọ̀kì yìí ti lọ.
nẹ́tíwọ̀kì mi ò lọ. nẹ́tíwọ̀kì yìí ti lọ ẹ̀jẹ̀ tí wọ́n á gbé nẹ́tíwọ̀kì yìí ò lọ ìbúlẹ̀ ti wá gan nẹ́tíwọ̀kì yìí ti lọ. nẹ́tíwọ̀kì mi ò lọ. ẹ̀yin èèyàn ṣe bí àgbọ̀ kan tí wọ́n ń sọ. àwọn èèyàn àgbọ̀ kan tẹ̀ ń sọ àgbọ̀. ẹ tó máa lò máa gbógun tẹ̀yìn dọ́là tẹ̀lé àṣírí wọn. ilé yòó lè báyìí. ẹ tó pè yẹn ní sùúrù kí àwọn àyídé lọ ní nẹ́tíwọ̀kì àwọn ò lọ. ẹni tó pè yẹn stop náà. àwọn bàbá lọ́dà rúpọ̀ mọ́ ṣàpá o ọlọ́run kọ́dọ̀ ọmọ pàtó máa lè pọ̀ kọ́ máa yọ àwọn ọmọ ọkọ wọ́n máa pa ń pa kópa pọ́nlé wọn dànù káwọn ọmọ ọkọ níbi gbèlú wọn o torí bí iṣẹ́ ìlú òlú yẹn gbogbo ní alára àbára ló wà ń bẹ̀ tó lè ká mi lára wọ́n dẹ̀ fi lélẹ̀ àṣọ kà fi ilẹ̀ gbogbo wọn ta kí ló dé ọgbà yìí láyè lọ́gbà yìí láyè ìdáwọ́ yorùbá dẹ̀ ìyá máa kó ọmọ ra wípé ọmọ ìyá kan náà ni wá àìgbọ́dọ̀ jẹ́ kíyà jẹ wọn àṣẹ àtàwọn kan máa fi àdéhùn la kó mọ́ra ọlọ́run kó máa gba èmi kan náà bá wọn rọ wọ́n bá tún ọkàn àwọn gọ́fúnà wọn wọ́n gba Sunday láàyè àtàwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ torí pa ti mọ̀